qad yakunu ar-raythu sawnan ó ṣe ṣe kó jáde bó ṣe fàkùnù yẹn ìṣọ́ra fún ló jẹ́ fún ẹ. bó ṣe ń fàkùnù nìyẹn ó ṣeé ṣe kó jẹ́ pé ìṣọ́ra ló jẹ́ fún ẹ àbò ló jẹ́ fún ẹ. amúra ìlà bíkà wọ́n ti lókù ilé ọ̀hánà. dá ilà amúra ìlà rabbik jọ̀rọ̀ lẹ̀ fọ́lọ́n. jọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fọ́lọ́n ju sí àrìn ẹ̀ lẹ̀ fọ́lọ́n má bọ́ lọ́n ju sí àrìn. ọlọ́run bá ní yóò ṣe yóò ṣe. ọgbọ́n tó ní kí ni wọ́n lè ṣe kúkà lè sáyà ń kóso dáadé wà lẹ́yìn sáyà sí òbẹ̀rẹ̀ sí kéré àdáwò. Rárá. Rárá. Màá rántí sẹ́, ẹ̀yin lẹ̀ ń jẹ́ ó sá. Oríṣi gbogbo nǹkan tẹ́ ń kó sí tẹ́ ń ṣe òun ló ń lè sá. Wàláì. Bó ṣe rí tọ́lọ́run ṣe láwọn nǹkan tó ṣe tí ò ṣe sáré kò ṣe fàkùnrùn ó ti kọ gbogbo ẹ̀ pẹ̀lú àsìkò àwọn àsìkò yẹn kò ní táyọ̀ ẹ̀ hadith kan ó ní 360 ìṣẹ́jú wákàtí lọ́lọ́run wo láwùl mahfuz ẹgbẹ́ káwọ́ 360 degree ojú aago yípo nìyẹn òun lójú aago fi yípo aago méjìlá mi ò fi lù lálẹ́ wákàtí méjìlá yípo láwọ̀ òru yẹn mọ́jú méjìlá òru yẹn títí di méjìlá ọ̀sán wákàtí méjìlá yẹn òru yẹn náà tún òru yẹn yípo ọ̀dà yípo tó yípo yìí inna Allaha yanzuru ila al-lawhil mahfuz fi 360 marra lọ́lọ́wọ́n fi wo láwùl mahfuz báyìí
èwo ló tún kù èwo ló tún kù yuhyi wa yumit èyí tá ti kọ́ wípé aago kan ẹ̀mí ò dákẹ́ la yastakhiruna sa'atan wa la yastaqdimun yuhyi wọ́n bí ìṣẹ́jú wọ́n bí ọmọ kan náà papọ̀ láyé lásìkò kan náà wọ́n fi ìṣẹ́jú sépa síra wọn ẹnu ìṣẹ́jú tán fi sépa síra wọn yẹn kádàrá wọn ti yàtọ̀ èèyàn bẹ́ẹ̀ mo wá sọ̀rọ̀ kan ní àná àbíjẹta lánàá ọlọ́run ò mú kò márùn kan wá kó má fògùn ẹ̀ sí léni mo ti sọ mo fi mú klónì wá klónì yẹn náà ni wọ́n ń ṣe wọ́n ó ṣe fún ẹni tí ó ti darúgbó yóò sì dọ̀dọ̀ ẹni bá fẹ́ jà níyàn ọ̀rọ̀ sáyẹ́nsì là ń sọ yìí ọ̀rọ̀ sáyẹ́nsì ni bàbá ń sọ yìí bẹ́ẹ̀ni tó ti darúgbó ó ń lo klónì fún látàn arúgbó tó dà yóò sì di ọ̀dọ́. mo lọ bá wọn ṣe lọ́dún tí wọ́n experience cloning yẹn nǹkan bí 2000 tíṣà wa kan ní school tíṣà wa ni o àmọ́ ọmọ Markaz ni tíṣà mi ni àwọn méjì ni wọ́n wá sí Markaz ń bí láti wò yẹn wọ́n padà ju méjì yẹn lọ bọ̀tẹ̀gbọ́ntàbúrò làwọn méjì tí mo fẹ́ sọ yìí ìkan jẹ́ Abdulsalam Abbas ìkejì tí mo pè tíṣà mi ẹ̀ mo sì láwọn ọmọ skul bí o láàjíjọ́ ṣe kọ́rẹ́jì wà mí ẹni kejì yẹn ni Fẹ́mi Abbas Fẹ́mi Abbas yìí ó lọ ńgbà tó kúrò gbogbo kò ti kọ́ wa mọ́ ó ti kúrò wọ́n fi wá lọ ilẹ̀ Lárúbáwá fi lọ Sùdíà gbà tí wọ́n lọ Sùdíà àwọn sẹ́ẹ̀tì yẹn ni wọ́n fi dá King Abdulaziz University ni wọ́n fi dálẹ̀ ní Jeddah King Abdulaziz University náà wá lọ àwọn tó bá lọ English language wá ní wọ́n ń kọ́ wọn ní English language yìí ìyẹn ni làwọn bá so gbogbo ẹni tó bá ti wá
gbàbẹ̀ kọjá tó yá sí pé English yẹn ló lọ wọ́n wá ní kó lọ sí London kó lọ ṣe kó tẹ̀síwájú fún nǹkan tó bá fẹ́ ṣe bí bọ́dá Fẹ́mi Abbas ṣe bó ṣe lọ London tó ó bá kú darí sí journalism nígbà tí wọ́n darí sí journalism wọ́n dé wọ́n ṣiṣẹ́ ní Concord ọpẹ́ wọ́n kúrò ní Concord Iran gbà wọ́n Iran wọ́n ń gbé ìwé kan jáde lọ́sọ̀ọ̀sẹ̀ bíi journal báyìí àwọn ni wọ́n ń bá wọn ṣe kí má fọ̀rọ̀ gùn lọ wọ́n wá padà wá ń ṣiṣẹ́ ní Vanguard tí wọ́n ti ń ṣiṣẹ́ yẹn ni wọ́n bá mú wọ́n wá fẹ́ ṣe ọ̀rọ̀ délẹ̀ tí wọ́n ṣe kìíní tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ó wá jẹ́ cloning yìí wọ́n wá pe àwọn èèyàn wọ́n pe àfáà olórí chọ́ọ̀chì wọ́n pè mí gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn wọ́n wá pe ẹnìkan àbẹ̀tọ̀ yá sí pé ṣóbọ̀ wálé òun ni editor in chief òun ni ó ṣe àjókòó yìí ni ó sì máa béèrè èyí tí mo máa ń papò ní bí mo ṣe sọ nígbà tó ń bí mi kíní yìí tí wọ́n ń ṣe yìí wọ́n fẹ́ kọ́ ṣe wípé ìntọ́lọ́hun dá àwọn náà lè ṣe wọ́n á ní wọ́n gbìyànjú ní o níbo náà ti rírin iṣẹ́ in tí wọ́n fẹ́ ṣe yẹn tó bá ti lè mú nǹkan tán fẹ́ fi ṣe wá tó yá sí pé wọ́n mú wá Ọlọ́run kọ́ ló dá nǹkan yẹn ó já sí pé wọ́n pàṣẹ nù ní èsì tí mo fọ nìyẹn mo padà fi ṣe Lailatul Qadri nínú ọgbà bí so ìyẹn cloning tó ń wí kìí ṣe pé mi ò mọ̀ tí mo wí o ìdí ẹ̀ nìyẹn mo sọ yẹn bẹ́ẹ̀ now Ọlọ́run ò sọ oògùn kan kò sọ àárẹ̀ kan kalẹ̀ Allah lam yada da'an illa wa yada Allah dawa'an kò sí oògùn wahidin alharamu ok àtìkú alharam wal maut kò wá mọ̀ pé Ọlọ́run ò sọ oògùn kò sọ kíní kan kalẹ̀ tí ó fi oògùn sí gbogbo ayé wa táwa yìí oògùn àbẹ̀ gbogbo ewé gbogbo kíní tó oògùn ni egbò oògùn ni oògùn ni ìwòsàn là ń wí o ìwòsàn là ń wí o èyí ṣojú màálù
kì í ṣojú màálù, kì í ṣe ẹ̀jẹ̀ èèyàn, kì í ṣe ẹ̀jẹ̀ èèyàn, kì í ṣorí èèyàn, kì í ṣorí èèyàn, kì í ṣe kó bá tẹnìkan jẹ́ kó wá fi tún tara ẹ̀ ṣe. kì í ṣe pé kó o bá tèèyàn kan jẹ́ kó o wá fi tún tara rẹ ṣe. Oògùn ìwòsàn, Ọlọ́run ò san àrùn kan kalẹ̀ kó má ní oògùn, ẹni mọ̀ ló mọ̀, ẹni tí ó mọ̀ ni ò mọ̀. Bẹ́ẹ̀ nínú iyẹ̀pẹ̀ yìí, bẹ́ẹ̀ ni nínú iyẹ̀pẹ̀ yìí, bẹ́ẹ̀ nínú òkúta, bẹ́ẹ̀ ni nínú òkúta. kí n lè kàn sí ẹlẹ́rìí mi wà mí kọ́ríjì tí mo ń sọ yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò jẹ́rìí sí. Nígbàtà wọ skúl, Ahmadiyya College, (1973). Year 1, first year, second year, third year. Ní overall ABCD. Ìjọ ọdún tí mo ti wọlé form 1 A òní là ń tò lọ. Àwọn tó bá wà ní B nǹkan tí wọ́n bá jáde nìyẹn. Ẹni tó bá wà ní C nǹkan tí ó bá jáde nìyẹn. A yẹn lèmi wà. Toró orúkọ ni wọ́n fi ń tò. Orúkọ ní mọ̀ ń jẹ́ school Habib Abdullahi. So Abdullahi yẹn ni wọ́n òun náà máa ti ṣáájú. A ló wà lọ́wọ́. So AB. Kò sí AA. AB. Èmi ni mo máa wà wájú fún nínú rẹ́gísítà. So ọdún yẹn ni school ó ń ṣe 25 silver jubilee. Silver jubilee yẹn 1973 wọ́n dá school lulẹ̀ ní 1948. Years. 25 years. Nínú ìdánwò, tàbá ṣe ìdánwò, àwọn kan àwọn máa ń gbé mi gan nínú kíláàsì mi ò tẹ́ èmi gẹ̀ẹ́ bá wọn kẹ́gbẹ́ lórí Arabic. Mo máa ń pẹ́ kó o lè là mí. Lórí Arabic, àmọ́ òun sọ mathematics problem ti rẹ̀. Láàbù tí wọ́n kó wa wọ̀ yìí, wọ́n fẹ́ kọ́ wa ní afẹ́ kọ́ chemistry. Kíní kan á wà nínú láàbù yẹn, sodium. Sodium ni ó kì báyìí bí àmọ̀ lórí. Tíṣà rọra bu bí kíní ṣíbí báyìí ló kàn ra fi kàn ó bù jáde. Gbogbo wa ń wo kíní ẹ máa wo ó wá bu sórí omi. Òun pẹ̀lú mi ò lè pàdé. Ó sáré kiri lórí omi púrúrú májíkì kọ́.
ó sáré kiri lórí omi bẹ́ẹ̀ fúrú báwo ó kàn lánàá ni wọ́n á sọ fún ẹni tó ń fẹ́ ká mọ̀ ní ẹni tí mo fẹ́ lónìí sódíọ̀mù yẹn ó ní nǹkan tí wọ́n ń bù sí ó ní nǹkan tí wọ́n sì fi ṣe àwọn ọ̀kan tí wọ́n tán fẹ́ fi ṣe yìí tán bù sí àwọn ní nǹkan tí pé ma ja'ala Allahu Allah lam yada' da'an illa wa yada'u laha dawa'an. bí yẹn ṣe rí yẹn bẹ́ẹ̀ làwọn ewé tá ń sọ yìí ewé mi wà tí wọ́n bá fi gbo ara báyìí kò sí nǹkan tó lè jẹ́ àrùn àbí tó ṣe ẹ́ ń bẹ̀ tó bù yóò jẹ́ kẹ́jẹ́ ẹ̀dá fún lẹ́ẹ̀kan náà ewé ni ewé mi wà bẹ́ẹ̀ o gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ bá ti jẹ alkiyama ló ń lọ tààrà ewé náà ni orí ilẹ̀ ló wà àwọn tó mọ̀ wọ́n mọ nǹkan tí wọ́n ń fi ṣe eléyìí àìbù sí ẹ̀jẹ̀ abójú egbò yóò gbẹ egbò yẹn eléyìí à ń bù síbẹ̀ kò ní jẹ́ kí egbò jìnnà ni eléyìí wọ́n wá mú bẹ́ẹ̀ oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n wá kójọ wọn àdìdáàdù wọ́n kójọ àwọn àdìdáàdù yẹn ọ̀tá lélé ìpẹ̀lélé nǹkan báyìí ọ̀tá ni pẹ̀lú nǹkan báyìí wọ́n ti mọ̀ ẹ́ bẹ́ẹ̀ ìyẹn ni pé egbò kò kí ń rí ewé yìí ọ̀tá ni wọ́n yóò mú jìnnà lẹ́ẹ̀kan náà ni tábàwọn ti rí báyìí wọ́n bá ti fọwọ́ gbó wọ́n bá ti gbó lọ́wọ́ báyìí omi ẹ̀ báyìí tí wọ́n kàn ra fún un sí báyìí ó ti tán nǹkan náà fẹ́ kó ṣe náà nìyẹn ó mọ̀ yẹn oògùn bó ṣe fẹ́ pààyàn ni wọ́n wá ń wá oògùn bó ṣe fẹ́ bà tèèyàn jẹ́ òun ló ń wá gbogbo oògùn tó jẹ́ oògùn ìwòsàn tá a fi wò ní sàn tégbò bá ń bẹ lára ẹni tó ìpẹ́ta bá ti fẹ́wé kan sí á jiná lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ìyẹn ni wọ́n mọ̀ èyí tó fi wá pààyàn àbí tó sọ̀yàn dọ̀dẹ̀ tó sọ dídí ìyẹn ló mọ̀ gbogbo wọn tó mọ̀ yẹn gbogbo tó wá mọ̀ yìí ibi tó burú dé ni pé kìí ṣòun ló tún wá mọ̀ ibi tó burú dé ni pé kìí ṣòun ló tún wá mọ̀ yóò ná owó ẹ̀ ni fáwọn tó mọ̀ yóò ná owó ẹ̀ ni fún àwọn tó mọ̀ ẹ bá mi ṣe nǹkan báyìí ẹ bá mi ṣe nǹkan báyìí àwọn nǹkan wọ̀nyí ọlọ́run dá múta ní ṣeré tó jọmíjọmí òkúròrò lólú ẹ̀ ń dà
kò ní dáa kó tó máa ṣe báyìí lọ kò ní dáa kó wọ́n wà ká sí pé wàhálà rẹ̀ pọ̀ ìwọ fúnra rẹ̀ máa ń tọ́lọ̀ ń da ẹ̀ fún bóyá burú ni ya máa bẹ̀ pé kọ́lọ̀ ń yíyẹ padà bó jẹ́ rẹ̀ ni máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. وإذا